introduction, I'm going to give you the words of a character by itself. Our crowd has taken us to different parts of the country. And what she does is to protect the Yoruba culture through Origi and recitations. Ladies and gentlemen, she is very good at what she does, and she's about to entertain us for the next 2 minutes. Àbẹ̀kẹ́ òkú lórí ọmọ ìyá Ìbàdàn. Òkú làákàyè. Lónìí mo rí ìbà fọlọ́hún. Ọkọ ọmọdé mo ká bá àlágbà. Oníṣẹ́ kí n máa wí lọ́kọ̀ sí nǹkan kan. Kò fọwọ́ la o. Àbákẹ́ ọmọ bàjá náà. Ọmọ bàbá dáadáa. Ọ̀pọ̀ ayé kú nílé bàbá rẹ̀ kò mọ alábẹ́ dayọ̀ Lájídé. Òsì ọbẹ̀. Ọbẹ̀ dayọ̀ ògùn ẹlẹ́dì ìjẹ̀bú ọbẹ̀ ìrẹ́lúwà. Ìyàwó tá a gbàdó fún tá a gbàlù fún ọlọ́wọ́n ọba oníjó kú mọ́ wa lórí. Àbí kò fọwọ́ alákọ̀ bí sùkọ́ bí wà lẹ́ o. Kò fọwọ́ alá ọmọ kẹ́mi. Mama rẹ̀ lọ́wọ́ lọ́mú la pẹ̀lú ọmọ lọ́rọ̀ gbogbo àṣìbà tí bẹ́ẹ̀ lọ́nà mọ́tò. Ọmọ ògùnlọ́ ṣe fẹ́ ni o. Ọlọ́jídé o. Onímọ̀. Àlàní mama rẹ̀ ní Ìbàdàn nílé Olúyọ̀lé ó máa jẹ bí ó máa jẹ bínú ká. Ó sì àṣírà. Mama rẹ̀ ló nílé ọ̀yà lóògbó ọmọ ẹkùn tí ó ní dé pápá. Ìkí rẹ̀ lè jẹ. Ọkù rẹ̀ lè fà ọ́ nílé Ọlọ́yẹ Ọlájídé ọmọ Ọlọ́yẹ rìn òkè mọ́lẹ́ Ọ̀yọ́ mọ̀ gbàgbé kún mú súnsú rí. Kò fọwọ́ aláwọ̀ ọmọ bàjá nù. Àbákẹ́ gbéra ńlẹ̀ ọ̀dìdẹ. Dìde. Dìde. Dìde o. Kò fọwọ́ aláwọ̀ Àbákẹ́ gbéra ńlẹ̀ ọ̀dìdẹ. Sẹ́ni torí rẹ̀ lọ ṣe wà nígbà ìdílé. Ó ń bọ̀. Lábẹ́ Dayọ̀ Lájídé. Gbéra ńlẹ̀ ọ̀dìdẹ. Dìde. Dìde. Dìde o. Ẹyẹ Lájídé dákun mọ́ gbèsè kọ́ nira. Olùdíje náà bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó ti ṣẹ́wọ́ bí ní ọ̀sẹ̀ o. Àlákẹ́ o. Ó ti ṣe
wá.